أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله وعلى آله وعلى أصحابه أجمعين adúpẹ́ fọ́lọ́run atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. Ìkẹ́ náà kó máa bá àwọn ará ilé rẹ̀, kó máa bá àwọn sàhábà rẹ̀, kí ìkẹ́ náà kó máa bá gbogbo ẹni tí ń bá rìn ní ìlànà tí ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. Èyí tí a fẹ́ gbéyẹ̀wò nínú ìjókòó wa òun náà ni adabul ikhtilafi fi ra'yi. Adabul ikhtilafi fi ra'yi yìí tí a máa túmọ̀ rẹ̀ sí báwo la ti bára ẹni lò tí ìròrí tó bá ti yàtọ̀ síra wọn, báwo la ti bára ẹni lò tí ìrònú tó bá ti yàtọ̀ síra wọn. Ẹ jẹ́ á lọ mọ̀ dájú wípé láti ìgbà t'Ọlọ́run Ọba ti dá ayé tó ti dáwọ́ èèyàn síbẹ̀ ní ìròrí wa ti ń yàtọ̀ síra wọn títí tó fi dòní. Ìròrí a máa yàtọ̀ nínú ilé, ìròrí a máa yàtọ̀ láàrin ọkọ pẹ̀lú aya, ìròrí a máa yàtọ̀ láàrin ọ̀gá sọ́mọṣẹ́. Bákan náà ìròrí a máa yàtọ̀ láàrin ìlú sílùú. Kódà ìròrí a máa yàtọ̀ láàrin àwọn olóṣèlú síra wọn. Èyí tí a wá fẹ́ fi ṣe ọ̀gangan tọ́pìkì wa níjókòó yìí, òun náà ni tí ìròrí bá yàtọ̀ síra wọn nínú ọ̀rọ̀ ẹ̀sìn láàrin àwọn àfáà, báwo la ti yanjú ẹ̀. Ibi tí ń gbà wọlé òun náà ni ara gbólóhùn Ọlọ́run ọba àlékè ọlá tí ń sọ fún ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. بعد أعوذ بالله من الشيطان الرجيم nínú suratul Hud aya 118 tọ́lọ̀ ní walau sha'a rabbuka لجعل الناس أمة واحدة ولو شاء ربك لجعل الناس أمة واحدة ولا يزالون مختلفين صدق الله العظيم. Ọlọ́run ní tó bá wù òun Ọlọ́run ọba ní لجعل الناس أمة واحدة، òun ò bá ṣe àwọn èèyàn ní ìjọ ẹyọ kan, òun ò bá ṣe wọ́n ní aláhán ẹyọ kan, elédè ẹyọ kan, ìran ẹyọ kan, ẹlẹ́sìn ẹyọ kan, oníròrí ìdá. لجعل الناس أمة واحدة ولا يزالون مختلفين. Ọlọ́run wá ní wọn ò ní yẹ̀, wọn ò ní bò, wọn ò ní dúró lórí ìròrí kan náà. Báwọn kan bá ti ń bọ̀ tún lọ, àwọn kan sì mú ilé ọ̀nà òsì, kò ní jọra wọn, kò ní jọra wọn, torí Ọlọ́run ti parí ẹ̀ bẹ́ẹ̀. Bí a ti wá wà láyé tí ìròrí ò jọra wọn, ṣe mọ̀ pé bí múmìnì ti ń bẹ bẹ́ẹ̀ ni kèfèrí ń bẹ o, tí kan lè pàkan rẹ́ o. Bẹ́ẹ̀ ni ire ti ń bẹ, bẹ́ẹ̀ ni jàǹdùkú òun náà ń bẹ, tí kan ò sì lè pàkan rẹ́ nínú àwọn méjèèjì. Bẹ́ẹ̀ ni tí ń tẹ̀lé t'Ọlọ́run ọba ti ń bẹ, bẹ́ẹ̀ lẹni tí ń ṣẹlọ́. Bákan náà níbàámu pẹ̀lú aya al-Qur'an nínú surati Taghabun, Ọlọ́run ní huwa alladhi khalaqakum faminkum kafirun wa minkum mu'min wallahu bima ta'maluna basir. Ọlọ́run ní òun lòun dá yín, faminkum kafirun, òun dáwọn ẹlòmí kèfèrí ni wọ́n máa yà, kò sọ́gbọ́n tí wọ́n dá sí, kèfèrí náà ni wọ́n. wa minkum mu'min, ìsìn bẹ́nu yín tóun dá tó jẹ́ pé mùmìnì lòun ó yà. wallahu bima ta'maluna basir, òun Ọlọ́run ọba lòun mọ iṣẹ́ tẹ́nì kọ̀ọ̀kan ṣe
níṣẹ́. Ọlọ́run ní wa min ayatihi khalqus samawati wal ard wa ikhtilafu alsinatikum wa alwanikum inna fi dhalika la ayatin lil alimin. Ọlọ́run ní nínú ohun àmì ohun Ọlọ́run ọba kúnmọ́ òun ni pé òun lòun dá sánmà, òun lòun dá ilẹ̀, àmì ohun Ọlọ́run ọba ni. Nínú àmì ohun Ọlọ́run ọba òun tún wá sí ahọ́n yín, òun sí ahọ́n yín ní tí ò jọra wọn. Nínú àmì ohun Ọlọ́run ọba òun sí àwọ̀ yín kò jọra wọn. Inna fi zalika, gbogbo tóun ṣe yìí pátápátá, la ayatin, àmì ni ó máa jẹ́ o lil alimin. Ọlọ́run ní àmì ni ó máa jẹ́ o lil alimin, fún gbogbo ẹni tó bá ní mímọ̀ tọ́rọ̀ bá yé. Ọlọ́run ò sọ pé lil alamin, gbogbo ayé pátá, rárá. Ẹnu àwọn ẹni tọ́lọ́run ọba pè dá sọ́rọ̀, òun lẹni tọ́rọ̀ bá yé, òun lẹni tọ́rọ̀ bá ṣe kíni, tọ́rọ̀ bá yé. Bá ti máa wá wà nù fa títí dá alkiyama, kódà bó bá dijọ́ alkiyama náà àtún ní ṣọ̀kan, a lè ṣọ̀kan. Ọlọ́run ní fariqun fil jannati wa fariqun fis sa'ir. Fariqun fil janna, àwọn àjọmọ̀ kan, àwọn àjọ kan, fil janna, aljanna làwọn wọ̀ lọ. Wa fariqun fis sa'ir, àwọn ará kejì wọ́n ṣe kíni, wọ́n gbanú náà sa'ir lọ. Ọlọ́run má ṣe wá ní ọmọ náà, Ọlọ́run má ṣe wá lọ́mọ náà. Ṣé rí ọ̀rọ̀ yìí ò ní gùn púpọ̀. Ìtàn ẹyọ kan òun náà mo fẹ́ fi gbé lẹ́sẹ̀. Ìtàn ta ni? Al-Imamu Ash-Shafi'i rahimahullahu ta'ala. Imamu Shafi'i, ìkẹ́ Ọlọ́run ọba kó bá bá. Níjọ́ kan ó jókòó ń ṣèdánilẹ́kọ̀ọ́. Ìkan nínú àwọn ọmọ kéwú rẹ̀, Yunus, ìròrí tí ẹ wá yàtọ̀ sí ti àfà lérí ìdájọ́ tí wọ́n ń yanjú lọ́wọ́. Yunus bá yarí, kò gbà. Sọ̀rọ̀ kílíà sí Yunus, ó bá dìde, ó bá bínú lọlé, ó kọlé kéwúlẹ̀. Ẹ̀rígbà tí ó di lálẹ́, Ìmáàmù Shafi'i, ìmáàmù wa gbéra, ó wá gba ilé rẹ̀ lọ, ó wá kanlẹ̀kùn. Nígbàtí ìmáàmù ó kanlẹ̀kùn, Yunus nígbà tó wọ́n ṣílẹ̀kùn, jama, ó ní bóhun ṣe rí àfá òun nu. Ó ń bá ráfà, kí lẹ wá ṣe? Ìmáàmù Shafi'i kí ní òwú ìjọ náà? Ó ní ya Yunus, la tuhawil al-intisara fi kulli al-ikhtilafat. Ìwọ Yunus, tó bá ti di pé ọ̀rọ̀ ẹ̀sìn, tó bá ti di pé ẹ máa di tí ẹ fẹ́ máa ṣe yapa ẹnu lé lórí, má máa gbìyànjú ní gbogbo ìgbà kó já sí pé ó sá máa wíìnì, yóò sá já sí pé wọ́n ló borí, ó sá dúdú pé ẹ gbọ́dọ̀ gbà fún mi ní. Má jẹ́ ó rí bẹ́ẹ̀ o, má jẹ́ ó rí bẹ́ẹ̀. Kí ló fà? Ìmáàmù ní fa ahyanan kasbul qulubi awla min kasbil mawaqif. Ìmáàmù ní fa ahyanan, so mọ̀ pé nígbà míì wọ Yunus, kasbul qulub, kéèyàn gé ní ọkàn, kó gé ní ọkàn àwọn èèyàn, awla, ń lò rẹ̀ sí ń ṣàǹfààní, min kasbil mawaqif, ju kó gé ní hémù rẹ lọ lérí ọ̀rọ̀ tẹ́ ń fà. Nígbà míì kéèyàn gé ní ọkàn, í máa lóore ju kéèyàn gé ní hémù rẹ lọ lérí ọ̀rọ̀ tí ń fà. Ìmáàmù sọ fún bẹ́ẹ̀. Ìmáàmù Shafi'i, ìkẹ́ Ọlọ́run kó bá wa bá, kò tí ì dákẹ́ o. Ó ní ya Yunus, mo pè wọ́ Yunus,
لا تهدم الجسور التي بنيتها وعبرتها. ó ní bíríìjì afárá tí wọ Yunus tó fọwọ́ ara rẹ̀ tó fi mọ tó fi hun tó fi kójọ tó fi tójọ وعبرتها tó wá gùn kọjá sódì kejì, bíríìjì tó ṣe tó wá gùn kọjá sódì kejì, bóyá o fi sọdá odò ní o, bóyá o fi sọdá kòtò ńlá kan ní o, bóyá o fi sọdá àyè kan sí àyè kejì, o gbọ́dọ̀ gbìyànjú àti wó lulẹ̀. O gbọ́dọ̀ ṣe kíni? O gbọ́dọ̀ gbìyànjú àti wó lulẹ̀. Torí pé kíni? farubbama ó ṣeéṣe tahtajuha lil'awdati yawman ma. farubbama ó ṣeéṣe ó kó já sí pé ó ní di bíríìjì yìí níjọ́kan tó bá ń darí bọ̀ wá, ó ní di bíríìjì. ó ṣeéṣe kó jẹ́ pé níjọ́kan bíríìjì tí wọ́n ṣe tó rò pé ìwọ ló ṣe yìí, ó ṣeéṣe kó nídìí ẹ̀ níjọ́kan. Ìmáàmù wa Shafi'i kò tí ì dákẹ́. ó ní ya Yunus, gbogbo mistake tó bá rí pátápátá téèyàn bá ṣe, mistake yìí gangan ni kó máa tájẹ̀tì láti túnṣe. má try láti sẹ́ pé ẹni tó ṣe mistake yẹn gangan ló ń tafa ọ. mistake Imam Shafi'i ní ìwọ Yunus, mistake tó bá rí òun ni kó máa tafa ọ̀rọ̀ sí. ara mistake gangan mistake lélẹ́yìí, ẹ tafa ọ̀rọ̀ sí. má jẹ́ ẹni tí ó ṣe mistake yẹn ló ń tafa ọ̀rọ̀ lù. má jẹ́ ó já sí pé òun gangan ló ṣe kíni, ló máa wá tafa ọ̀rọ̀ ṣe kíni, ló máa ta lù ú. kò sínú ẹ̀kọ́ ọba àti ṣe ìtìláfù rárá. ká fi mistake gangan tẹ́ni yìí ṣe lẹ̀, ká má yanjú mistake yìí mọ́ pé eléyìí àṣìṣe ni, eléyìí àṣìsọ ni, eléyìí àṣìwí ni, eléyìí àṣìrò ni. ẹ wò báyìí bẹ́ẹ̀ sì tún ti ní àwò ní. kò filẹ̀ kó wájú ní mistake yìí gangan ló ń fáyà. kò sínú ẹ̀kọ́ báwo ni a ti ń ṣe kíni, báwo la ti ń ṣe ìjiyàn ọ̀rọ̀ ẹ̀sìn. tó bá rí pé tẹ̀sìn ní lóòótọ́ o, tí nǹkan mi ò sí lábẹ́ ẹ̀, àmọ́ tí nǹkan mi bá wà lábẹ́ rẹ̀, èyí ò yé mi. àmọ́ ti tẹ̀sìn tọ́lọ́run tá à ń mójútó yìí náà, tó bá ṣe pé tòun ni, mo rò pé kò yẹ kó le tó bá wọn tá a máa wá ta fọ̀rọ̀ lu ara wa. mistake yẹn ló yẹ ká ṣe kíni, ká mójútó. Imam Shafi'i ní bá Yunus wí bẹ́ẹ̀. ó ní Yunus ọ̀rọ̀ tó bá sọ́pọ̀, àmì èyí tó jẹ́ kókó mo fẹ́ mú bẹ́ẹ̀. ó ní wọ Yunus, àárẹ̀ tí ń bẹ lára aláàárẹ̀, òun ló yẹ ká ṣe kíni, káwá bá ṣe fẹ́ cure, káwá bá ṣe fẹ́ ṣe kíni, bá ṣe fẹ́ cure. kì í ṣe aláàárẹ̀ gangan la máa tákù. tó bá ṣe pé aláàárẹ̀ gangan là ń ṣe kíni, là ń tákù ni, èèyàn ní ibà, ó lẹ́fọ́rí, wo oògùn rẹ̀ fún kó lò, kọ́lọ̀ ní kẹfọ́rí ó lọ, ẹ wá múgi, ẹ wá ń jàmọ́ lérí. orí gangan tí ń fọ́yàn, ẹ̀fọ́rí ń bẹ́nu, orílẹ̀ wá ń jan igi mọ́, ẹ pa nǹkan ṣẹlẹ̀. ara àwọn ẹ̀kọ́ tí Imam Shafi'i tó fi kọ́ makéwù rẹ̀ ń jọ́ náà nù. kí làwa náà wá rí mú nínú tàn yìí? ẹ jẹ́ ń sọ fún wa dáadáa nínú tá a rí mú nínú tàn yìí. ẹ wo Imam Shafi'i rahimahullahu ta'ala, ẹ wo ẹ̀mí ìrẹ̀lẹ̀ tí ń bẹ lára àfáà yìí. ẹ wo ẹ̀mí ìrẹ̀lẹ̀ tó wà lára al-Imamu ash-Shafi'i rahimahullahu ta'ala. kóhun àtọmọ kéwú kájọ máa fa ọ̀rọ̀, kó wá rí pé ọmọ kéwú yìí súnmọ́ òdodo jù ú lọ, ó sì gbéra ńlé, ó ṣe kíni, ó lépa rẹ̀ lọ. ṣérú àwọn àfáà báwọn kú ṣáà? nínú àtàjọ ń lò gbà yìí o, tá a mara wa o, èmi ò mọ gbogbo èèyàn tán o, àmẹ́nu wọn bá àwọn èèyàn téèyàn mọ̀, èèyàn ń wò pé ó súnmọ́ kẹ́lòmíì lè má ṣe bẹ́ẹ̀. tó já sí pé mọ́kífù rẹ̀ tàná mistake ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀, ó wá rí stáǹdì míì lónìí
yóò wá sọ fún wa pé lánàá o ó dàbí pé mistake mo ṣe o lérí ọ̀rọ̀ báyìí tí mo yanjú, mo ti tààrọ̀ ọjà lórí ẹ̀, mo ti reverse lórí ẹ̀, mo ti padà sẹ́yìn díẹ̀, ó wọ́n lásìkò tá a wà yìí. ṣe rí pé àwọn tàná yẹn wọn ò jọ àwa tó ní o, a jìnnà síra wa gan o. n ta fi jìnnà síra wa ó fẹ́ tó sánmà sílẹ̀ nínú dáadáa. a kàn máa bẹ lọ́wọ́n ọba àlékè ọlá kó mú wa lépa bá àwọn ẹni rí. a kàn máa bẹ̀ pé kó jẹ́ káwa náà ṣe kí ni, ká lè dèèyàn rí ni. àmọ́ pẹ̀lú gbogbo orú tí ìmáàmù Ṣáfì yìí ń ṣe yìí tó le lára ẹlòmíì láti ṣerú ẹ̀, ó le lára ẹlòmíì láti ṣe kí ni, láti ṣerú ẹ̀. kódà ń bẹ láàrin ọ̀gá àtọmọṣẹ́, ó ń bẹ láàrin ọ̀gá àtọmọṣẹ́, tọmọṣẹ́ ọmọ fọ́gá rẹ̀ nílàkà ìgbà ọ̀gá mi ẹ̀bá tún já wò báyìí, ẹ̀bá já wò báyìí. ọ̀gá mi yóò wo ọmọṣẹ́ òun wò kú wò báyìí, yóò wò báyìí pé ìwọ ṣé wọ́n nílàkà yìí ni, ìwọ bá nílàkà yìí, ipò tí mo wà yìí ló yẹ kí wọ́n wà. ọ̀gá yẹn ó ti gbàgbé pé làákàyè ọ̀tọ̀, ètò Ọlọ́run ọba ọ̀tọ̀. nínú ìlú tá a wà yìí Ọlọ́run fáwọn ẹlòmíì lọ́pọlọ, ó sì fún wọn làákàyè àti òye. tán bá dé ipò tí wọ́n ó tò ìlú yìí láàrin ọdún kan, àmì ètò Ọlọ́run ọba kò rí bẹ́ẹ̀. ètò Ọlọ́run ọba kò ṣe kíni, kò gbà báwọn, kò lọ báwọn. Olóhùn Ọlọ́run ọba lòun máa ń fún ẹni tó bá wù òun ní ọlá, àgbẹni tó bá wù sípò. ó ní làákàyè tí ó fi tó o, kò ní làákàyè o, sóhun ní ó ní yóò débẹ̀, yóò débẹ̀. ẹ wò Ìmáàmù Ṣáfi'í ètò wọn sọ fún Yunus níjọ́ náà ìpele àtàdémil jùsúrọ̀, ó gbọ́dọ̀ wó bíríìjì láíláí. ìtumọ̀ rẹ̀ pé bíríìjì, Ìmáàmù Ṣáfi'í yóò fẹ́ wó bíríìjì tó fọwọ́ ara rẹ̀ mọ́. Yunus yìí bíríìjì ló jẹ́ tí Ìmáàmù Ṣáfi'í fọwọ́ ara rẹ̀ ṣe kíni, build. pé láyé tá a wà yìí kọ́mọ kí ó kàn tẹ̀ náwó pé àfà kò rí báwọn kankan, èpè kọ́lá ṣẹlẹ̀ ni. àánà mọ̀ àìmọye ọmọ kí ó tó ti ferí gbèpè níwájú àfà rẹ̀ torí irú nǹkan báyìí ni ò kèé ṣe bóyá ó ṣẹ lọ́hun sọ́nà àbòmí o, kò ṣẹ lọ́hun o. ògédé pé èmi náà ṣáà ní opinion pé àfà mi eléyìí kílẹ̀ àsìmí ẹja wò báyìí, yóò ṣépèlè ni. bàtọ́ ọmọ mi jẹ́ ọmọ mi, òdodo ń bẹ́nu rẹ̀ kò lè wí jáde, mọ́kífù mi ń bẹ́nu rẹ̀ kò lè wí jáde, torí pé ó mọ̀ pé àfà tóun níyì, àbọ̀gá tóun níyì ẹ̀hàn náà ni. torí pé ó mọ̀ pé àfà òun àbọ̀gá òun lẹ́nu iṣẹ́ yìí tóun níyì, tóun bá mú opinion kan wá nísìn ẹ̀hàn náà gidi ni, kò ní gbà. ó ti kọ́ àgbákòbá ní ọmọ wa, kálukú wa ṣe kíni, kálukú wa súnrakì, kálukú wa súnrakì. ẹ wo ẹ̀kọ́ ńláńlá tá a rí lára al-Imamu Ash-Shafi'i rahimahullahu ta'ala, ìkẹ́ Ọlọ́run kó bá wa bá. ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀kọ́, ìwọ tó jọ́mọ kéwú náà, ìwọ tó jọ́mọ kéwú, a máa wù aládàbí pẹ̀lú àfà ẹni ni, a máa ṣe kíni, a máa wù aládàbí pẹ̀lú àfà ẹni ni. ẹ wo orin tí Yunus ṣe jò ní, tí kìí bá ṣe pé Ìmáàmù Ṣáfi'í jẹ́ ni ire, ṣe mọ̀ pé ó tó kó gbèpè lóòótọ́, ó tó káfọ́ bínú sí lóòótọ́. ìwọ náà fi rora rẹ wò, ọmọ rẹ tó bínú kó máa wá bá sọ̀rọ̀, kó wá bínú kò níwájú rẹ, bó ní òrí lára rẹ tí ì bá sòbí rẹ. sọ mọ̀ pé ó ronú nǹkan míì, ó mọ̀ pé àbẹ́mi kí mo bí ọmọ yìí gan náà, ó sì núrò kò sọgbọ́n ẹ̀. àfi kéèyàn lẹ́mìí rẹ̀ lẹ̀ kó lè rí gbé mára. tí Yunus ṣe ń jọ́ náà lọ́hùn, ọmọ kí ó ti máa ń ṣerú rẹ̀ náà kò dáa, kò dáa. ẹ̀rọ ọmọ kéwú mi Ọlọ́run kẹ́ lóòótọ́, àfà yìí ara rẹ̀ náà ló tẹ̀gùnkè, ara ẹ̀ ló ṣe kíni, ló tẹ̀gùnkè. Ọlọ́run wá ní kí wọ́n ní bírèènì, onílàákàyè, onímímọ̀, ó tẹ̀síwájú, ó ṣe gbogbo ẹ̀ dáadáa ju tààfà rẹ̀ lọ.
èyí ò ní kó dé kó máa wá gùn gàràgàrà, èyí ò ní kó dé kó máa ṣe kíni kó máa gùn, èyí ò ní kó dé kó máa gùn. tó bá ti rópinion ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izati al hasana. Ànábì wa Muhammadu sallallahu ta'ala alayhi wa sallam nígbàtí Ọlọ́run ọba rán níṣẹ́ sáwọn kèfèrí àwọn ẹlẹ́ iṣẹ́ Ọlọ́run rán lóòótọ́, iṣẹ́ Ọlọ́run ló fẹ́ jẹ́ lóòótọ́, àmọ́ bó lọ́lọ́run ti wí fún ó ní ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izati al hasana wajadilhum billati hiya ahsan. ẹ̀wù tọ́lọ̀ fi parí ẹ̀ wajadilhum billati hiya ahsan. àkọ́kọ́ náà ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izati al hasana, èyí tó kọ́kọ́ sàkọ́kọ́ nù al-hikma bil-hikmati. al-hikma ń gbà táwọn afọ́n tafsiri ó tu tán tú lọ túbọ̀, ọ̀pọ̀lọpọ̀ wọn dúró lérí pé al-Qur'ani ní jẹ́ al-hikma, ma pèpè sójú ọ̀nà Ọlọ́run ọba rẹ̀ pẹ̀lú al-Qur'ani wal-maw'izati al-hasana, òun ni sunna ta nabi wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. bí Ibn Kathir ti túnu àti Imam Sa'di pọ̀pọ̀lọpọ̀ wọn náà ti wá tú náà nù. àwọn èyí ló kọ́kọ́ lò, ìgbésẹ̀ méjì ló kọ́kọ́ lò, tí ò bá wá lọ ló tètè wá bẹ̀rẹ̀ wajadilhum, ó wà bá wọn ṣe fàǹfà yìí náà billati hiya ahsanu, lọ́nà tó gbà ṣe kíni, lọ́nà tó gbà rẹwà, lọ́nà tó gbà rẹwà. so ó jẹ́ àkíyèsí kékeré tí mo pera mi sí, àtàwọn tán bá tún rí bíi tèmi náà mo ń pera mi sí àkíyèsí lélẹ́yìí jẹ́, àtàwọn tó bá tún rí bíi tèmi náà ta nídìí ká pera wa sí àkíyèsí. abẹ́lẹ́ àwọn ọba àlekè ọlá, eléyìí tá a gbọ́ ọlọ́mọsàjọ ṣàǹfààní fún wa láyé àti ní alkiyama. wa sallallahu ala sayyidina Muhammadin wa ala alihi wa ashabihi أجمعين. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين.